orí ni wá, a kì í ṣẹrú. Níwọ̀n ìgbà tí òye yẹn bá ti ń yé wa gbogbo ọmọ Yorùbá wípé orí ni wá, a kì í ṣẹrú, a máa mọ ohun tá à ń ṣe. Ohun èkejì tí mo fẹ́ káwa Yorùbá mọ̀ ni pé a jẹ́ ìran tí Olódùmarè tó ṣe Ọlọ́run, Olúwa Ọlọ́run Olódùmarè tó nífẹ̀ẹ́ sí. Tẹ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkànjàǹkàn tó ti jáde nínú ayé yìí, pàápàá jùlọ láti ilẹ̀ adúláwọ̀, pàápàá jùlọ ní Nàìjíríà, ilẹ̀ Yorùbá náà ti wá. Yálà ní Kírísítẹ́nì ni o, tàbí ní Mùsùlùmí ni o, tàbí ní ìṣẹ̀ṣe ni o. Àwọn èèyàn ńláńlá jàǹkànjàǹkàn tọ́lọ́run fún ní agbára, tó yọ̀ǹda agbára fún ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá. Tẹ bá dẹ̀ wo ní ìmọ̀ ẹ̀rọ, ní sáyẹ́ǹsì, ní gbogbo ẹ̀, àwa Yorùbá olórí ni wá. A jẹ́ ìran tọ́lọ́run yọ́nú sí. Àwa Yorùbá, ẹ má jẹ́ a dalẹ̀ ara wa, ẹ má jẹ́ a gbéra wa lẹ́sẹ̀ mọ́, ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀. Ọlọ́run tó kó wa papọ̀, àti ẹ̀sìn Kírísítẹ́nì ìgbàgbọ́, àti ẹ̀sìn Mùsùlùmí, àti ẹ̀sìn ìṣẹ̀ṣe àbáláyé, tó kó gbogbo wa papọ̀, tó dà wá tọ́. Tán bá gba ẹ̀jẹ̀ oníṣẹ̀ṣe tán fi sí ẹ̀jẹ̀ oníkírísítẹ́nì, tí blood group wọn, mi mọ tán ń pè ní Yorùbá, tó bá ti bára wọn mu, á máa ṣiṣẹ́. Ẹ̀jẹ̀ Kírísítẹ́nì ò ní sọ pé torí pé ẹ̀jẹ̀ oníṣẹ̀ṣe náà dà sí ara òun wípé òun reject ẹ̀, pé òun ò fẹ́. Tán bá gba ẹ̀jẹ̀ Kírísítẹ́nì tán fi sára Mùsùlùmí, á máa ṣiṣẹ́. So níwọ̀n ìgbà tí blood group wọn bá ti bára ṣiṣẹ́. So Ọlọ́run wa, Ọlọ́run ìfẹ́ ni. Ìfẹ́ lohun tí Jésù wá wàásù fún wa láyé. Ìfẹ́, òun dẹ̀ ni Ọlọ́run fi tẹ̀ wá dó. So ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, ká dẹ̀ gbà wípé Olúwa Ọlọ́run Olódùmarè, òun nìkan ṣoṣo lọlọ́run. Ká dẹ̀ bẹ̀rù ẹ̀, ká dẹ̀ bọ̀wọ̀ rẹ̀, ká dẹ̀ nífẹ̀ẹ́ ara wa. Tá bá ti nífẹ̀ẹ́ ara wa, kò ní sí wàhálà, ohun gbogbo á dẹ̀ máa lọ déédé. Ká dẹ̀ mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀, àánú Ọlọ́run dẹ̀ ní fi wá sílẹ̀. Àlàáfíà ni o. Àlàáfíà fún gbogbo wa. Ẹ ṣé gan ni. Òun lẹ ti gbọ́ yẹn o. Ìfẹ́, wọ́n níbi tí ìfẹ́ bá ń gbé, òun ni Elédùmarè ń gbé. Ẹ ṣeun àlejò mi.